lálẹ́ ọjọ́bọ̀ ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún 2026 níròyìn tẹ̀ wá lọ́wọ́ pé àwọn jàǹdùkú agbébọn kan dá àwọn kan lọ́nà tí wọ́n sì jí wọn gbé lọ ní agbègbè kọbapẹ́ nílùú Abẹ́òkúta. Nǹkan bíi aago 8:30 àṣálẹ́ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà wáyé ní òpópónà kọbapẹ́ nílùú Abẹ́òkúta. Ọkọ̀ àwọn tí wọ́n jí gbé náà ní àwọn agbébọn ọ̀hún yìnbọn sí tí àpá ọta ìbọn sì hàn pìtìpìtì lára ọkọ̀ náà, bó tilẹ̀ jẹ́ pé àìtí ìmọye ẹni tí wọ́n jí lọ ní pàtó báyìí, àmọ́ ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Èyí ń wáyé lẹ́yìn bíi ọ̀sẹ̀ méjì tí ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tẹ àwọn kan tí wọ́n lọ ṣekú pa arábìnrin tó sì fìgbà kan rí jẹ́ òṣìṣẹ́ níléeṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ rí, tí wọ́n sì ti gbé àwọn afurasí ọ̀daràn náà lọ sílé ẹjọ́ kó tó wá di wípé ìṣẹ̀lẹ̀ míì tún wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún 2026 níbi tí àwọn jàǹdùkú agbébọn ti kọlu ọkọ̀ kan lákòókò tó ń bọ̀ wá sílùú Abẹ́òkúta tí wọ́n sì jí àwọn tó wà nínú ọkọ̀ náà gbé pẹ̀lú apá ọta ìbọn lára ọkọ̀ náà. Ní báyìí, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ló lọ straight ó máa pa. Mo ló jáde sí. Ṣé o rí ni? Wá wo láti Tambi. Ọmọ. Jíjáde tó jáde òun ló lọ fọ́ gíláàsì ẹgbẹ́ yẹn. Ó rí ni. Ọlọ́mọ aṣọ wa báyìí. AK-47 ni AK-47. Orí tí bọ́ọ̀ bá jáde. Ní kọ́ bá pẹ́ ń bí báyìí náà. Ló lọ straight ó máa pa. Mo ló jáde sí. Ṣé o rí ni? Wá wo láti Tambi. Ọmọ. Jíjáde tó jáde òun ló lọ fọ́ gíláàsì ẹgbẹ́ yẹn. Ó rí ni. Ọlọ́mọ aṣọ wa báyìí. AK-47 ni AK-47. Orí tí bọ́ọ̀ bá jáde. Ní kọ́ bá pẹ́ ń bí báyìí náà.